Morning to you, my lovely fans all over the world. Still remember Babalawo International. Ẹ̀yin ọmọ ìyá mi tí ẹ̀ ń wò mí. Ẹ wo iṣẹ́ tí n fẹ́ fi iṣẹ́ yìí ṣe. N fẹ́ fi kíní yìí ṣe. Tí o bá rí pé ẹ bá rí pé o lè wo ilé. Yálà àmì rọ̀bà ni. Yálà olè kékèké ni. Yálà àwọn tó ń gbó bóyá medium bóyá olè kékeré bóyá olè ńlá. Ọmọ ìyá mi. Àbí o ní oko àwọn èèyàn náà ń jí nǹkan oko ẹ̀ kó. Ọmọ ìyá mi tó lè bá wọ ọbẹ̀ kò ní jáde ńbẹ̀. Ó bá jẹ́ ọmọ ẹ kò lè jáde ibẹ̀ ló máa wà títí tó máa fi ká. Tó bá lè fi ọwọ́ dì í mú ara ẹ̀ máa ṣe kí ni awálẹ̀ lójú ẹsẹ̀ wo ti ká nìyẹn. Ó gbà tó bá fọwọ́ dì í mú. Ọmọ ìyá mi kí ló máa bá mi ṣe? Bá mi share fídíò yìí, bá mi love ẹ̀, bá mi like ẹ̀, lọ bá mi join Babalawo International TV. Ní Babalawo International ní orí YouTube. Go and follow me. Follow me on YouTube. Follow me on Instagram. Follow me on TikTok. Follow me ní X, which is Twitter. Follow me. Báwo la ti máa ṣiṣẹ́ yìí ọmọ ìyá mi? Wàá lọ wá ọmọ ẹyẹ tí kò tí ì lajú. Ọmọ ẹyẹ tí kò tí ì lajú wá wá. Ọmọ eku tí kò tí ì lajú wá wá. Kò tí ì gbúdọ̀ lajú. Wàá kó sínú apẹ. Wàá mú atare sí. Wàá mú ewé amúnimúyì wàá dà lé lórí mọ́lẹ̀. Bá ti dà lé lórí mọ́lẹ̀, kò yẹ kí n kọ́ wa ní iṣẹ́ yìí o. Because kò yẹ kí n kọ́ wa àwọn nǹkan tí mo fi ń jẹun ni. Ta fi ń jẹun ni. Bọ̀ kò sí kí la mọ́ aláyé. Kí la mọ́ lọ sọ́run ilé ayé ẹsẹ̀ bàtà mẹ́fà ni. Tàbá tó wá ṣe ẹ jẹ́ ká lọ wá rú àdó báyìí. A máa dà lórí ẹ̀rí onífẹ́ lò. A máa dà lórí kékeré. A máa rọ àdó àkíní yẹn sí. Àwa bí ìsùkò àgbàdo àfi di. Àbí ẹni tí dábàá ipá lè fi di àfi di. Àwa mú òwú dúdú òwú funfun asomọ lọ́rùn. Àbí káwa aṣọ bó jẹ́ aṣọ white àbí aṣọ pupa káwa kásomọ lọ́rùn. Àwa fi kọ́ sínú oko àbí sẹ́nu ọ̀nà wa. A lè bá pé ilé tó bá pé fẹ́ǹsì wà ńbẹ̀ torí àwọn tó fún fẹ́ǹsì wọlé a lè ṣe kan sí iwájú ẹnu ọ̀nà ta a ṣe kan sẹ́nu ọ̀nà ilé kínní. Ọmọ eku yẹn ẹyẹ ọ̀kọ̀ọ̀kan ni o. Ọmọ eku kan ọmọ ẹyẹ kan olú máa lò odidi atare kan àtẹwé amúnimúyì wàá kólé wàá látàrí gbogbo iye wọn ló máa rà. Wọ́n bá fẹ́ gbé kọ́ wàá bá kíní yẹn wàá bá àdó yẹn wàá bá sọ̀rọ̀ wàá sọ pé ìkan báyìí àwọn èèyàn báyìí àwọn tó bá fẹ́ jí kan mi kí n máa rán ọmọ mi wá sóko ọmọ máa mú kan èmi náà fọlá máa mú kan ìyàwó máa mú kan àbí ìyàwó máa mú kan nínú ilé mi ọmọ máa mú kan kíní kan mú kan ilé amú kan wàá sọ bẹ́ẹ̀ yẹn wàá sọ ọ̀rọ̀ tó yẹ kó sọ wàá lè sọ sí èyí tó bá fẹ́ àti tó sọ sí again. Gbogbo wọn kọ́ máa sùn lórí dúró wọ́n lè ẹlòmíì lè dúró àbí kẹlòmíì jókòó ibẹ̀ ló máa ti bá ó lè jẹ́ 100 years débẹ̀ ibẹ̀ ló máa ti bá. Tested and confirmed. Ogun àwọn àgbàlagbà ni. Ogun àwọn bàbá wa ni. Mo kò wò pé kí ni mo hide ẹlòmíì bó ṣe wà yẹn mo yẹ sọ́sítà yẹn sẹ́ ẹlòmíì mọ oríṣi ẹ̀ lọ́nà 100 mo kò fẹ́ bẹ̀yẹ fún ẹ̀bẹ̀ kan ọmọ ìyá mi bá mi máa share fídíò yìí share the video for me. Olúwalé máa rè owó tó bá fi share náà Olúwalé máa bá mi gbé ẹga wà lọ sókè òde padà sẹ́yìn. Ọmọ ìyá mi ń bẹ̀ mọ́ ọ̀rọ̀ ẹ̀ bá mi share o. Àdúrà àgbà lọ́sàn àgbà lóru àgbà mọ́bàdájú wàrógùn ẹ̀ lọ láyé àdúlówó àdúlọ́rọ̀. Still remember Babalawo International. Bá mi share fún mi àràárọ̀ àtò àrúgbó ẹ̀ lọ láyé o. Thank you very much. God bless you. Ire o kàńkà.